bẹ̀rẹ̀ moríire ire olórúkọ méjì ire nire ń jẹ́ ọ̀rọ̀ bíi kábàárà wa kọ́lé kábàárà wa lówó kábàárà wa bímọ kábàárà wa ṣàjọyọ̀ kò ní tán láàrin wa. ọmọ aláṣẹ ẹjẹ́ ń lọ kọ́mọ lọ́jọ́ bí ẹjẹ́ ń lọ kí bàbá mi. ẹni tó kọ́ mi láré tí mo fi ń ṣeré gbangba àgbà òkìtàn tó kọ́ mi lédè pípé ẹjẹ́ àrẹ̀lẹ̀ òǹkọ̀wé àgbà òṣèré architect engineer Raphael Oríọlá Akínyẹmí olówó orí mo nínú ọlá Rónkẹ́ ló ń sọjọ́ mi ẹlẹ́gbẹ́ ẹjẹ́ àròdé Ìjẹ̀bú fẹ́ òkìtàn káwọ́ mọ́tò níbẹ̀. ó kú ọdún aláṣẹ àtolùdarí God's Ambassador drama òǹkọ̀wé Èjì Olúgbìn Orísun ìjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. atọ́kùn ohun òǹkọ̀wé tá a mọ̀ sí script writer inú eré kí ló ń dènà àdúrà iṣẹ́ ńlá náà wèrè wòlíì tí gbogbo ayé ń pariwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. evangelist Akínyẹmí ọpọlọ yín ò ní jọba. ẹ kú ọdún àṣeyí sàmọ́dún kájọṣe púpọ̀ lọ́lá Olódùmarè ọba. ọyá ẹja àrèjẹ bùfẹ̀ ọyá ẹja àrèlé bàbá ilé ọmọ ọjà ní mògùn ògbójú ọdẹ rèé bẹ́rin ní ṣùgbọ́ ògbójú ọdẹ rèé bẹ́ fọ̀n án sọ̀dẹ̀. bàbá Akínyẹmí ṣe bẹ́yìn lọ́mọ ọ̀pẹ̀rẹ̀ tútù yìí gbígbẹ́ dànù. ilé ọmọ onídìí ńlá ìsákòdò Ifẹ̀ ló ń fi bẹ́rù bọ́mọ bólórì láàfin. ilé ọmọ ìpè ní ọ̀ká méjì kárí ọmọ ọ̀ká ìkániwéré jílànà ọgbọ̀dọ̀. ilé ọmọ jagun ọlọ́yàn méjì tẹrú ẹ̀ ọ̀kan ṣoṣo ni. ẹ kú ọdún ọmọ wọn lónìí olóńgèlè òwúrọ̀. Yẹkúnyẹmí alálà ogbò ẹgbẹ́yìn lọ́mọ òpóbìnrin ṣàṣàbí ẹni pẹ̀lú. olóko yàtú òrò jẹ́ rúbọ bàlẹ̀. àánú ẹyẹyẹ jẹ́ nnako. ẹgbẹ́yìn lọ́mọ àgbẹ̀dẹ ògùn jẹ́ rọrin tútù fóyìnbó. ilé ọmọ ajíbólúwọ̀dì. bàbá Akínyẹmí máa gbọ́ ntọ́mọ aláṣẹ yìí ń wí. ó lẹ́yìn lọ́mọ alágẹmọ mẹ́rìnlélógún. ẹgbẹ́yìn náà lọ́mọ òṣòro ságẹmọ. ẹ kú ọdún àṣeyí sàmọ́dún. ẹ ti sọdún èyí náà kẹ́sẹ̀ tẹ̀mí ìtayàtọmọ lọ́lá Olúwa ni. ẹni tó bá súnmọ́ Akínyẹmí yóò mọ̀ pé èèyàn àtàtà ni mò ń wí. ẹni tó fi gbogbo ayé ṣíṣí ọpọlọ èèyàn tó fi gbogbo ọjọ́ ayé ṣàwákún ìmọ̀. ilé ọmọ Ìjẹ̀bú ọmọ ire nìwà. ọmọ adúrúnmádé ẹbẹ́ yìí náà lọ́mọ adúrúnmọ́sùn pẹ́ni rẹ jẹ́. Ìjẹ̀bú tí o bá ra mọ́tò àsìkọ́lé ńlá tó bá jẹ́ tìdílé ìyá lókìtì pupa wọn á ní mọ̀wọ́rùn láolú ọmọ ayéjù nìkan ṣe ìsápòdò pẹ̀kílámbò ọmọ abogun dárúdárú. Raphael Akínyẹmí lọ́lá Olódùmarè ò ní kánjú kú lọ́lá Olúwa kẹ́ẹ̀pẹ́ bọ́mọ owó ti pẹ́ńlé arọ́. ọmọ arẹ́yẹ máma rókò ọmọ morókò tẹ́ ẹyẹ ti sá lọ. káre ọmọ anísúnlé máma lọ́fẹ̀ẹ́ ọbẹ̀ tí bẹ́lẹ̀ yóò lè bẹ́ súnlé bàbá tó bí yín lọ́mọ. ẹgbẹ́ yín lọ́mọ adìrẹ́fà lókùn ómìlì ilé ara orogún ara ọ̀rá nìyẹn. ó kú ọdún ọmọ onígbò má dé ọmọ onígbò máwọ̀mọ́wọ̀ àjòjì tó bá wọ gbòòrò yọ̀ dẹni ẹbọra. bàbá Akínyẹmí ọmọ aráyé ò ní bá yín dayọ̀ méèpè. àgbo fọwọ́ pa ó ní tẹ̀yìn àdàgbà ó mu nítòsí. kẹgbó kẹtọ́ kẹdàgbà kẹtàgbàdà láyé bí bó ti wá wù kẹ́ẹ̀pẹ́ láyé tó ẹ̀ ní mọ̀sàré ọmọ ẹ̀ sì ní fìṣẹ́ lògbà. ọdọọdún làárọ̀ rúgbó ọdọọdún làárọ̀ àwùsà ọdọọdún làárọ̀ bì lórí àtẹ kárí yín níre lọ́dọọdún ni. ọmọ aláṣẹ ló ń fèyí kì í délédélé ó ní ẹkú ọjọ́ méjìjọ́ mẹ́ta. àlàbá yín tí ò níbejì rí ó ní àìrè bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.